After 2 years, that same man that looks like nobody that day was in the palace talking to the king about Joseph. And he told the king that I have an interpreter that can interpret your dream. They brought Joseph out of the prison, and Joseph eventually became the prime minister in Egypt. So if you want to maximize opportunity, you must have the eyes that can see opportunity in things. Number two, you must be diligent. If you are lazy, every opportunity will slip away from your hand. Number three, you must always increase your social capital every day. You must have good relationship with people, because inside everyone you see today locks an important opportunity that can give you the future you desire. It is my prayer that every opportunity that comes away from today, as we are setting out, the Lord will help us to maximize them. Amen. God bless you. Lórúkọ Jésù ayọ̀ ẹ̀, lórúkọ Jésù á máa pọ̀ sí inú gbogbo yín lápapọ̀ ẹ̀mí rere tí èèyàn fi gbéraga pé ṣèbémi lọ̀gá, ṣèbémi ni kíní. Lórúkọ Jésù Kristi ẹ̀mí rere á wọnú yín o. Ọkàn yín á balẹ̀, ẹ̀ ní ṣàṣeyọrí. Gbogbo àwọn òbí tó wá tì í lẹ́yìn tí ẹ fi lè ṣàṣeyọrí, ọ̀pọ̀lọpọ̀ lòbí míì ló ń tì lẹ́yìn. Ẹlòmíì adélé àníwò ọ̀gá pariwo mọ́ mi lónìí, wọ́n tiẹ̀ fẹ́ nà mí, ọ̀gá ní ẹ̀yà tán bá nà ẹ́, ó yẹ kó nà ẹ́ gan, tí ò bá nà ẹ́ ò lè soríire o, òun lẹ́sẹ̀ lónìí o. Lórúkọ Jésù Kristi oríire yín á kalẹ̀, ọkàn yín á balẹ̀, bẹ́ẹ̀ ló máa rí. Gbogbo ọ̀gá yín á máa tàn sí i, gbogbo tí náà lórúkọ Jésù kò ní bọ́ sọ̀rọ̀. Ẹnì kọ̀ọ̀kan wa àráyé lò, àráyé gbé ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Because just like what I said, we have enough and in fact, Ó yẹ kí a máa gbowó bọ̀ gáà. àwọn èèyàn yes a ní àwọn èèyàn kan tí wọ́n ní ọpọlọ tó pọ̀ rẹ̀, tí wọ́n mú bí iṣẹ́ wọn, tí wọ́n mú pé ohun tí mo fẹ́ ṣe rè fashion yẹn gbúdọ̀ lára wọn, wọ́n dẹ̀ maintain ẹ̀ dáadáa. Wọn kẹ́lẹ́ omi pọ̀ nínú wọn náà tí wọ́n fẹ́ ṣe, torí mo lè má láǹfààní àti sọ ilé ìdè mi tí wọ́n fẹ́ ṣe jù bẹ́ẹ̀ lọ, ọ nítorí time àbí nítorí one or two things kò jẹ́ kí a lè ṣe kí ni o, kò jẹ́ ká lè ṣe. Point kan ti wà léèlé tó important lọ. In fact, kò sí nǹkan kan mí ìmọ̀ léèlé ju nǹkan yẹn lọ. Everything ta ní opportunity. Báwo la ṣe lè lò ó tó fi lè dàgbàsókè? Make use of the opportunity you have. Make use of what people are seeing you for. I am ready to support you with everything you are doing. Thank you so much for your time in OAFP. As the celebrations continue, I am saying thank you, goodbye, and do good. Bíṣọ́pì orí ọ̀fẹ́ látẹ̀mí jáde. Bí ẹ ti ń jáde lọ, ẹ máa rí àánú ọ̀rọ̀. Orí ọ̀fẹ́ mẹ́ta lọ́kan yóò sì ń jáde. Gbogbo tẹ bá yà á sí, ìrẹ́ máa rí ọwọ́ ojú. Iṣẹ́ gbogbo tẹ bá ń ṣe, ìrẹ́ máa rí àmì. Ọkàn yín yóò balẹ̀. Ìgbàkúgbà tẹ́ ò bá tó padà dé bí ayọ̀ náà máa tó padà. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Kristi Olúwa àti Olùgbàlà wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù.
Oya gbé fóònù lẹ̀ kájọ́ fẹ́. Gentlemen and mademoiselle, mommy no me lose. Daddy Shama jo lẹ́sọ̀ lẹ́sọ̀, ọjọ́ lẹ́sọ̀. Give me love, oh oh. One time, say. I like your style, we always drive it. Oh yeah, give me love, oh. I wanna dance, oh, oh. I like your style. My name's Alhaji Lukman Oloyede. Want to people call me Olaya Igwe. When it comes to Oroshewa, Olaya Igwe. Yeah, Ayode Akindino ni mo jẹ́. Mr. Paragon ni àwọn tèmi máa ń kú. Yes, thank you very much for coming, sir. Yeah. This is the 5th edition of OAFP graduation ceremony, sir. Mo ní báwo lẹ ṣe feel pé ẹ wá sí lónìí. Of course, as you can see, I'm delighted. Inú mi dùn gan ni. Níṣẹ́ ni pé kódà mi ò ń dé fìlà àwọn tó wọ̀n mẹ́rin pé mo dé fìlà lónìí. Mo tún wò pé ilé ìlẹ́lẹ̀ karùn-ún tó ń ṣe kò dẹ̀ sí kankan tí Ọlọ́run ò jẹ́ kí n attend mo ń jojú mi ni. Ẹ jọ̀ọ́ ẹ ti ń wá sáwọn graduation tẹ̀ ti ń wá tẹ́lẹ̀. Eléyìí ilẹ̀ rí báyìí tó yàtọ̀ sá sí àwọn ètò ti àtẹ̀yìn wa. Alára ló ní tòun ọ̀tọ̀ tó fi kọ́lé ẹ̀ sí ọ̀tọ̀ gédégbé gbogbo nǹkan tí ambassador Ọlọ́ládé Adékọ́lá tó bá ń ṣe ló máa ń jù ní. My name is Oluwasegun Kolawole. Yes, I'm one of OAFP. We stand to achieve OAFP Bridge. One of. All right, today is the 5th edition. We're celebrating the 5th edition and the graduation ceremony of OAFP graduation. What can you say about the whole show? Wow. What I love about this show is the present guys that are doing graduation. I can say they are the lucky guys. My name is Babatunde Adere. I'm an actor, a presenter. I'm really excited because I understand what it takes to first of all be admitted into OAFP. Easy. It's not an easy thing. Hello guys, that is Omar Ibrahim, Yakin Bakari, Kinkesari, Lord Lucifer, President Kuti is my name. President Kuti, can you please tell us your relationship with Ambassador Ọdúnládé Adékọ́lá? He's the big boss, he's the brother, so I love him so much. Orúkọ mi ni Business F.A. Adékọ́lá. Bẹ́ẹ̀ jẹ́ màmá fún. Bí mo jẹ́ màmá fún AF. Mọ́mì, báwo nínú yín ṣe rí lónìí? Inú mi dùn. Inú yín dùn gidi gan. Láti tún witness the 5th edition. Nítorí pé Ọlọ́run tó bí nínú ayé OAFP. Lórúkọ Jésù wọn máa tẹ̀síwájú. Àmín. Well, I feel honored and this particular program is very important to me. Thank you very much, Ambassador Ọdúnládé Adékọ́lá. God bless you. Ẹ̀sìn bá tààrà, ọ̀rọ̀ mi jọ bí òwe, ọlọ́gbọ́n lóore, ọ̀rọ̀ mi jọ bí àjọmọ̀ bá wọn tó gbogbo kọjá ìwé. Ọ̀rọ̀ ayé mi èèṣe. Father, plenty money for my backyard, plenty money for my house, yo. Ẹ jẹ́ ká fi ọ̀nà sílẹ̀ fún àwọn ẹlẹ́yẹ òní láti ráyè jó wọlé. Ẹ jọ̀ọ́, apart from the official photographers, I don't want to see anybody on the high. Please, happy birthday to you, Ayo Clothing. Happy birthday, many happy returns. Ayọ̀, ẹ jọ̀ọ́ ẹ kúrò lọ́nà, ẹ jẹ́ káwọn ọlọ́jọ́ bí jó wọlé o. And Ademola Ibrahim. Thank God for the Magadan prayer. I'm ahead of them, I'm
I'm a fucking ball like hello to me. Nobody can talk shit to me. They lose me. We go collect I'm on the mean, I'm a fucking ball like hello to me. Ẹjọ́ ẹ̀yin tẹ́ record ẹjọ́ ẹ fi ọ̀nà sílẹ̀. Abídẹ́mi gbọ́ ìgbà yìí lọ́la rẹ̀ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. That's Bídèmí and Adémọ́lá. Ìgbà yìí lọ́la rẹ̀ bàbí tó jẹ́ kẹ́yìn dégbẹ̀ fún wa. Ó yà ṣe náà ní kò sáyé lókè, ó wáyé fún wọn lókè. Ó gbogbo fọlẹ̀ tiẹ̀, Abídẹ́mi mi ò bá mi tọ́jú ọ̀. Kẹ́hìndé ó ṣe. Mr. Ademola Amo and Mrs. Shelly Ohakena. Please, ladies and gentlemen. Okay, Shelly is already coming. Our grammarian. Ladies and gentlemen, one of the best voices on radio. So please come in now. Àjàkáyé mi blessing nù ṣé wọ́n ló fojú ọ̀run ṣaṣọ bọ́ra ìwọ ló fojú ọ̀run ṣaṣọ bọ́ra ọlọ́run àgbáyé o ìgbà ìṣòro bá dé òun gbé mi lékè ìgbà tí ogun bá dé òun ṣẹ́gun fún mi òkè ìṣòro tó díjú tó lè kú tó ga jù. Ọmọdé síre Yọ̀ṣíbí. Bìtì bí bá máa rí ọdún ládé mà ló lè ṣe. Ìtọ́mù bá wọn yọ ọ̀pá mà ló lè ṣe. Ọdún ládé àwọn alábòsí wọn kóra wọn jọ bí méjì bí mẹ́ta. Wọ́n sọ̀rọ̀ ọmọ lọ́mọ wọ́n tọ́jú ọmọ lọ́mọ. Ọdún ládé sọ fún wọn ara wọn bàjẹ́ ni. Ẹ má ṣe bẹ́ẹ̀ máa kó dáhùn. Àwọn ló máa ń lẹ́ni tí olówó lọ́wọ́, àwọn ló máa ń lẹ́ni tí oníláárí. Àwọn ló máa ń lẹ́ni léyàwó ẹ lọ. Ìjọ pé ẹ̀yìn dàgbẹ́ máa ń jẹ dára. Àìlẹ́ni ní ìmọ̀ọ́sán kàmú kan ṣoṣo. Nítorí Ọdúnládé jẹ́ ká ṣe báyìí. Easy. Fún mi ní cash, mi ò ní cash. Cash, mi ò ní cash. Cash, mi ò ní cash. Fún mi ní cash. Ṣé mo lè rí cash? Fún mi ní cash. Ọdúnládé ló sọ bẹ́ẹ̀. Fún mi ní cash. Fún mi ní cash. Fún mi ní cash. Oyè olókèrè wọ́n sórí rèé. Iṣẹ́ àmọ́ gbàdúrà ní iye. Ọlọ́run ló jẹ́ orí bẹ́ẹ̀. Máa ń pèsè lọ́gọ́gàn. Ọdúnládé o. Ẹni la ó mú, ọ̀la la ó mú. Ẹnu lẹ́sẹ̀ ní gbẹ̀kúnra ojú ọ̀nà. Dọ̀tún ọmọ 18. Please. Ọmọ bàbá Adélakùn. Ìtẹ̀lẹ̀ máa dákọ̀jọ́ ọkọ̀jọ́. Ìtẹ̀lẹ̀ máa gbádùn ní ìtìyẹ. Tímọ́tímọ́ Ọdúnládé. Ẹ bá mi kí wọn àfẹ́ orí. Ìtẹ̀lẹ̀ àìlẹ́rìn ní ìmọ̀ọ́sán kàmú kan. Ọ̀yá nítorí ìtẹ̀lẹ̀ ìgbà kan ni wọ́n bá wọn ṣe gúúsù. Ẹ jẹ́ ká fọ̀nà sílẹ̀ fáwọn photographers láti ṣe iṣẹ́ wọn. I would like to recognize the presence of Authentic in the building. Múyìwá Adémọ́lá. Authentic building. Ẹ jẹ́ bá mi fún ọ látẹ̀wọ́. I also cite my sister. Múyìwá Adémọ́lá máa dákọ̀jọ́ fi jẹ́. Láṣẹ lẹ́dùn máa rè ọba. Ó ní sọ pé I am a winner over. Ilẹ̀ wí over. I am a winner. Ọdúnládé, you are a winner. Ogo táwọn ta ẹ̀ wọ́n kébí. Ó yá máa wọ́n lọ́gọ́lá. Báwo náà ṣe fẹ́ lógo lọ́rùn? Mo ní kó wọ́n lọ́gọ́lá. Agbára rẹ̀ máa lò lè ṣe ohun gbogbo. Fúnkẹ́ Abẹ́rù àgbà. Agbára rẹ̀ máa lò lè ṣe ohun.
Jésù mi o, Jésù mi o, ìwọ lógo dídán, ìwọ lógo dídán, lógo jùlọ. Fúnkẹ́ Abẹ̀rù Àgbà and Ọmọ́tọ́lá Bámidélé. Abẹ̀rù Àgbà yìí. Mr. Titi JJ, the chairman and guild of directors, thank you for joining us. Ìwọ lógo dídán, ìwọ lógo mímọ́ mímọ́, ìwọ lógo jùlọ jẹ́. I want to do connection o. Hallelujah, hallelujah, mo ti rí rẹ̀ gbọ́, mo ti rí rẹ̀ gbọ́, wọ́n ti rán ọ̀dọ̀ ṣàlùyé. Cause you dey amazing, your body amazing, no delay. Don't keep me waiting, no procrastinate. H3 Event Center. You don't get am, but you dey lie. Nice. Tí bá ṣòro mi, Dàmílọ́lá, jọ̀wọ́. Ó yá ṣòkìṣòkò ń bọ́n. Alẹ́ ní tó bá ń gbọ́ bẹ́ẹ̀, nítorí Dàmílọ́lá. Thank you so much. Ladies and gentlemen, I would like to recognize the presence of the chairman guild of directors, TTJJ. Thank you for joining us. Alebioshu is in the building. Thank you so much. And Timi Toyosi, thank you so much for joining us. Shegon, all well, it is well with you. Even though I don't know, somebody was arguing with me that All Well is Muyiwa Ademola's wife because her name is All Well Ademola. Mo ní no. Wọ́n ń ṣọkọ àtìyàwó. All Well wà lọ́tọ̀, Muyiwa Ademola wà lọ́tọ̀. Wọ́n ní All Well Ademola, you are cousin. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Inna atainaka al-kawthara fasalli li rabbika wanhar. Inna shani'aka huwal abtar. Ntí àwa ṣe ń bí lónìí, adúpẹ́ ní ọwọ́ Ọlọ́run. Adúpẹ́ ní ọwọ́ Ọlọ́run. Atúndúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lẹ́ẹ̀kan sí. Ìwọ tó mọ̀ pé irú eré eléyìí yóò ṣẹlẹ̀ sí alihamdulilayi. Gbogbo àwọn tí a torí ẹ̀ wá ń bí lónìí náà, wọ́n fi ntú wọn ṣe náà ṣe ohun re. Àwa tá a wá bá wọn wá ń bí lónìí náà, irú eléyìí yóò pẹ̀lú tiwa náà. A ní wá lásán ẹ̀ pẹ̀lú alihamdulilayi. Bẹ́ẹ̀ ló máa rí o. Inna atayna. Bismillahir rahmanir rahim. Inna atayna al-kawthara fasalli li rabbika wanhar. Inna shani'aka huwal abtar. Subhana rabbika. Orúkọ Jésù. Ní orúkọ Jésù. Ní orúkọ Jésù. Ọlọ́run aṣẹ́yìn lọ́ba agbẹ́yìnga lọ́pọ̀lọpọ̀. Ọlọ́run tó bá wá bẹ̀rẹ̀ tó náà tó sì ń darí wa lọ agbé ọ̀gá. Ọlọ́run tẹ̀síwájú o. Ẹ ó sì ṣe rere o. Gbogbo bí gbogbo tá a ti jáde wá lórúkọ Jésù. Àbọ̀ Ọlọ́run kó dájú lórí wa. Nígbà tá a tó padà sínú ilé wa lórúkọ Jésù. Àbọ̀ Ọlọ́run kó dájú lórí wa. Kádé lè wa láyọ̀. Ògo ni forúkọ Olúwa. Jésù Kristi Olúwa wa. Àmín. Oore báyìí kó ṣe àmín. Irú oore báyìí kò ní takú síbí o. And let me say another congratulations to the graduates. Ẹ kú oríire náà. Oore náà bá yín kalẹ̀ o. Wá ẹ̀bùn kún ẹ̀bùn. Ẹ má jókòó kalẹ̀ o. Kẹ má rò wípé bẹ́ẹ̀ ni Leadro ṣe wá ń báyàn o. Wọ́n máa ń ṣiṣẹ́. Èèyàn máa ń ṣiṣẹ́ fún Leadro ni. Gbogbo nǹkan téèyàn bá wá ṣe tádúrà ò bá sí ń bẹ̀. Àti déládé lè lágbára o. Tẹ́ ẹ bá tún wá fìgbéraga kún ò bá ní tálẹ́ǹtì jù bẹ́ẹ̀ lọ. Ilé mọ́mí ẹ̀wọ̀n á ti máa lò ó. Àti ilé dádì ẹ̀. Ṣùgbọ́n tọ́lọ́run bá fún yín ní gbogbo ẹ̀ pọ̀. Ẹ rí i pé bí ọ̀gá yín ṣe ga tó. Mọ̀ṣẹ́ mọ́ máa ṣe náà rè fún gbogbo èèyàn. Mọ̀ṣẹ́ mọ́ máa ṣe lélẹ̀. Lágbára Ọlọ́run. Ọlọ́run tó gbé ọ̀gá yín ga ó sì wà ń bẹ̀. Á gbé ẹ̀yin náà ga o. Gentlemen, please put your hands together. Put your hands together. You're welcome, sir. Hello, sir.
fàyè ṣàpótí ìtìsẹ̀ ọlọ́run tó dádì ọlọ́run bàbá ọlọ́run tó tóbi ọlọ́run bàbá gbà. Ẹ pariwo. Ayé ò gbà mọ́ ó fọ̀run ṣe ibùgbé ọ̀run ò gbà mọ́ ó fàyè ṣàpótí ìtìsẹ̀ ọlọ́run tó tóbi ọlọ́run bàbá gbà ó. Tó bá jẹ́ pé lóòótọ́ ló nífẹ̀ẹ́ àwọn ọmọ wa tó wà níbí tó jẹ́ pé lóòótọ́ inú yín dùn lénìí orin kan ṣo tó kù tí mo fẹ́ kọ yìí gbogbo ẹ̀yin òbí ẹ dìde pátápátá nítorí pé kì í ṣe mímọ̀ ṣe wa orí ọ̀fẹ́ Ọlọ́run la fi wà níbí lénìí ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ti ṣẹlẹ̀ àmọ́ a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nítorí ó tóbi sí i dáadáa Olúwa dára sí wa o. Dáadáa Olúwa dára sí mi o. Dáadáa Olúwa dára sí wa o. Dáadáa Olúwa dára sí mi o. Dáadáa dádì wa dára sí wa o. Dáadáa Olúwa dára sí wa o. Dáadáa Olúwa dára sí mi o. Dáadáa Olúwa dára sí wa o. Thank you. Thank you. God bless you. Thank you. Ẹ ṣé gan. Ẹ bá mi pàtẹ́wọ́ fún gbogbo àwọn student mi pátápátá. Ẹ fún wọn ní àtẹ́wọ́ ẹjọ́. Ẹ tó senior amúnú yín kó nawọ́ sókè. Nítumọ̀ pé gbogbo àwọn tó wà ń bẹ̀ junior ni wọ́n ó dẹ̀ bá wọn ṣe. Tádé o mọ àmọ̀ tó bá mọ àmọ̀ dáadáa lórí screen nawọ́ sókè. Despite the fact ọlá. Despite the fact ògo despite the fact ibi tọ́lọ́run ń gbé lọ tí ò ní jábọ́ láéláé ó ní no mo gbọ́dọ̀ wọ gáwọn ilé ní káwọn èèyàn rí i pé mo ṣe graduation bí kò ní bàjẹ́ fún ẹ wàá máa ga sí o wàá máa ga sí àgbàlagbà ń sunkún wàá máa ga sí o orí ẹ ò ní wálẹ̀ o ọlá ẹ ò ní wálẹ̀ o wàá ga jù báyìí lọ wàá ga jù báyìí lọ o wàá ga jù báyìí lọ o wàá ga jù báyìí lọ o orúkọ ẹ ò ní wọ̀ọ̀kùn tó o bá lo 100 years láyé wàá bá òkìkí lo 100 years ni iye ọdún tó o bá lò láyé òkìkí á wà pẹ̀lú ẹ gbogbo àwọn tó ti lógo ń bì iye ọdún tẹ bá lò òkìkí ayé á wà pẹ̀lú yín o thank you so much stand up. Bọ́lá má gba àkókò wa púpọ̀ nítorí traffic tó wà lọ́nà àwọn èèyàn dẹ̀ máa ní láti tètè padà mo appreciate gbogbo yín lẹ́ẹ̀kan sí thank you so much God bless you ẹ ṣé gan. Please put your hands together for the chairman. Ambassador Dunlade Adekola. I would like to bring to his official seat the patron of Oafp, Alhaji Dr. Toyin Uthman. Sir, we have a place reserved for you and your friends. I know you won't want to sit down alone. So, ladies and gentlemen, his friend on the table, I also like to invite Alhaji Kazim Afolayan Epsilon to please join them on the high table. And then also Isolak Ishola Said. Alhaji Ishola Said to please join. Isolak to please join on the high table. Yes. King Ottos, thank you so much for joining us. You've been a wonderful brand supporting OFP. But Odunlade Adekola, ladies and gentlemen, I would like to invite on stage the pride of the universe, one of the few people that promotes culture and tradition in Nigeria. This guy is original, despite talented. Ladies and gentlemen, I want to welcome
Bukola Layode, Area Salatu, thank you so much for joining us, sir. Please welcome with me to entertain us. I can tell you he's young, but this guy is ready to rule the world with what he knows how to do best. Odunlade Adekola. Odunlade Adekola. Odunlade Adekola. Ilé ẹ̀kọ́ fíìmù tó ṣe kókó Oafp Odunlade èyí mà tún peléke èyí peléke o èké bẹ́rí ọlá yìí ìdè mo rí bàbá mi bẹ́rí ọlá ni mi ò máa pa ńlá ó nírìn bàbá mi jìkìjìkì ńlá akọ̀dá lọ́tẹ̀. Wọ́n tún wá kọ́ mi ní ṣe eré mo mèrè ṣe ìyá mi kọ́ mi nílùú mọ́mọ́ ọjọ́ gbogbo ilé pátá mo kí bẹ́rí ọlá yìí ìdè mo ní wọn lólódì kankan. Ẹ̀kú àfìdíbalẹ̀ níbẹ̀ wọ́n jàre mi bẹ́rí ọlá yín náà lóde ọlọ́jẹ̀ ọkọ̀ ìyá aláróńdó. Ìgbà yìí lẹ̀ ó mọ̀ Bọ́dúnládé Adékọ́lá gangan ló ní dán. Ẹni bá wo SAAMU Alájọ yóò gbà Bọ́dún ló lérè. Ìgbà yìí lẹ̀ ó mọ̀ Bọ́dúnládé Adékọ́lá SAAMU Alájọ àwa ti mọ̀ Bọ́dún ló lérè. Bọ́dúnládé Adékọ́lá gangan ló ní dán. Ẹni bá wo SAAMU Alájọ yóò mọ̀ Bọ́dún ló lérè. Ìgbà yìí lẹ̀ ó mọ̀ Bọ́dúnládé Adékọ́lá SAAMU Alájọ àwa ti mọ̀ Bọ́dún ló lérè. Mufu olóṣà oko Ọdúnládé Sunday Dagboru Ọdúnládé Àlàní Pamọ́lẹ́kún Ọdúnládé SAAMU Alájọ ire Ọdúnládé ọmọdé Ọdúnládé 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 SAAMU Alájọ fàkọyọ Ọdúnládé 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 SAAMU Alájọ fàkọyọ Ọdúnládé. Èrè àsàlátù lóde èrè àsàlátù lóde èrè àsàlátù lóde èrè àsàlátù lóde àwọn tọdúnládé o èrè àsàlátù lóde èrè àsàlátù lóde. Arọ́mọláṣọ ìṣẹ́yìn ló léwu ṣọ́ arọ́mọláṣọ ìṣẹ́yìn ló léwu ṣọ́ aṣọ tí a wọ̀ olówó ń farawó rówó gèlè tí a wé olówó jogún ìdẹ̀ra fìlà tí a dé gèlè tí a wé ṣùkùṣùkù bámbám ẹni ó bá wú kó bẹ́ẹ̀ arọ́mọláṣọ ìṣẹ́yìn lé ìgbà yìí lẹ̀ ó mọ̀ Bọ́dúnládé Adékọ́lá SAAMU Alájọ àwa sì mọ̀ Bọ́dún ló lérè ìgbà yìí lẹ̀ ó mọ̀ Bọ́dúnládé Adékọ́lá SAAMU Alájọ àwa sì mọ̀ Bọ́dún ló lérè SAAMU Alájọ àwa sì mọ̀ Dr. Smiley o SAAMU Alájọ àwa sì mọ̀ Bọ́dún ló lérè SAAMU Alájọ àwa sì mọ̀ Bọ́dún ló lérè SAAMU Alájọ àwa sì mọ̀. Ṣẹ́gun Ògúngbè is in the building. Make some noise for him, ladies and gentlemen. I would like to invite the chairman of the Toyma Zodin, who is also the patron of OAFP, for his opening remarks. In OAFP, we set the pace while others follow. I'm highly honored and thank you for having me. To start with, I would like to acknowledge the presence of our one and only adorable mom, darling, outstanding and prominent mother, the matron of this wonderful event. Thank you for the constant support and encouragement for this successful program. Thank you, Mommy. Amamari balagbara Ọlọ́run, ẹ̀mí agùn fún wa o, lágbára Ọlọ́run. Ẹ jọ̀ọ́ jẹ́ ká ṣe 3 gbòsà fún ọdún Adékọ́lá. Gbòsà, gbòsà, gbòsà.
Thank you for coming up with this idea. We promise to offer full support in whatever way that we can and continue to make you proud. I cannot end this speech without thanking our father, our mentor, Pastor Adekola. Thank you for your constant advisor. Congratulations once again and have a good evening. Thank you and God bless you all. Ibo lẹ ń ṣe.
Please make some noise for this wonderful talent. Make some noise for this wonderful talent. Category mẹ́rin kan wà nínú tó wà níbí. Ẹ tó bá ti win yẹn, ó máa gba award, ó lè máa gba 50,000 naira nínú wọn bẹ̀. Category kan wà tó bá ti win yẹn, ó máa gba 100,000 naira. So ká ló máa gbẹ́ èmi ò mọ̀. Tálẹ́ ní ọ̀hún èmi ò mọ̀. I want to really honor Amo. Ṣé àgbẹ̀ first one ní àbí? Tí mo ti introduce ẹ̀ bí. Lẹ́ẹ̀kejì ní ti category tí mo wà. Amo stand up. Remove your gown. Remove your gown. Torí junior ni gbogbo àwọn tó wà bí ìjẹsì. Ó ṣàmì pọ̀pọ̀ sí o máa ṣàwọ́ọ̀dù. Remove your gown. Let us do this together. A round of applause for you. Come here. Come here. Thank you. So, àjọ hanka program ni Oya tó kí àwọn èèyàn láàrin ìṣẹ́jú. Ẹ̀kọ́ náà yìí dádì àti mọ́wù mi, ẹ̀yin tí ẹ fi fẹ́ ọ̀yàyà tí ẹ fi wáyé wá sí lónìí, inú wa dùn. Ní orúkọ mi àti àwọn akẹgbẹ́ mi, a sọ wípé ẹ ṣe ẹkú ìdìde. Thank you so much. Ẹgbẹ́ ẹ̀yin ìyàwó ẹ̀yin bàbá wa, ẹ̀yin ẹ̀gbọ́n wa, ẹ̀yin àbúrò wa. So, we're here to present the award to the best. The most reserved students. And the nominees are ní àfikún èmi náà kí everybody award kábẹ́sẹ̀sì the most passionate. Abdulgari Doctor. And the winner is. Those are the three names. Ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta yẹn in fairness to them or what? Because àwọn tí mo mọ̀ dáadáa ni. And the winner is. Bami sọ. Ọmọ 18. 65. Ní àyà mi wìnà, Ọdúnládé ló sọ bẹ́ẹ̀, you are a winner o. Ó ní sọ pé òní dúró mi ẹ̀ ṣe ń wò. Aláàánú rẹ̀ ṣeun púpọ̀. Bó bá jẹ́yàn ló dúró ni wọ́n á ti máa sọ̀rọ̀. The winner is Yoshibi. I like your style. We always drive it. Oh yeah, give me love. Oh. I wanna dance. Oh. I like your style. We always drive it. Ohun tí chairman wá sọ ni wípé ó bá ní 50,000 naira ẹ bá fọ́ọ̀dà wà látọwọ́.
Ashikale. Gentlemen, a mademoiselle. Mommy, no, me, no, what's that? Body shaman, Joe, let's go. Give me love, oh, oh. I wanna dance, oh, oh. I like your style, oh. On behalf of Odunade Film Production, Oafp, we present the award of Hard Work Students to Pamilola Koroke with the sum of 70,000 naira. 50,000 from Odunade Adekola and 20,000 from Oafp. The best student of this section. To join them in presenting this award, the last person to join them in presenting this award, Mrs. Ruth Adekola. Please. Shake body, you just pussy belly, you go dance and shake body, everybody dance to my wedding. On behalf of Odunade Adekola Production, we are here to present this award to you. Award yìí ló dẹ̀ pé ó lágbára gan. Already àti ní 150,000 naira to the winner of this category. To support this category, Corporate Pictures Nigeria Limited hereby announce that this year we are going to produce a movie because we must encourage the best. So, congrats to you in advance, and I wish you all the best in all your endeavor. Congratulations. And again, I just learned that today is her birthday.
girls, please stand up. Join me in singing for her. Happy birthday to you. Happy birthday to you. sanwó ọdúnládé ẹni ọlájà ò súnmọ́ bí òkè ó ń sanwó àmọ́ wọn lọ́wọ́ ó máa gba tẹlẹ́rẹ́ lọ́tọ̀ níyì àwọn tábínẹ́ níyì oríire ọ̀ránù gbà níyì ó ṣe yẹ lóore oríire gbà ó àwọn tábínẹ́ ẹ bá tọ́jú níyì mi
àwọn tá free mẹ́ níyì níyì mi àwọn tá free mẹ́ ó ní torí rẹ̀ mọ̀ránù gbàgbẹ́ ó ṣe mí lò ẹni ọlájà o ṣẹ́wó tó mọ́rẹ́ ọmọrẹ́ ẹni ọlájà o ti dé ẹni ọlásánwó mi ò lọ́wọ́lọ́wọ́ ẹni ọlájà o ẹni ọlásánwó mi ò níyì 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 ṣẹ́wó ṣẹ́wó bẹ́ẹ̀ ń bí àwọn tá freenet ọmọrẹ́ ó yá sọ pé bàbá ránṣẹ́ ọlọ́run ẹlẹ́dàá mi gbogbo ìgbà láyé ni ó máa ṣàfẹ́rí rẹ̀ gbogbo ìgbà tí mo bá ti rìn iṣẹ́ ẹni ọlá gbogbo ìgbà yẹn lọ pẹ́rẹ́ yà má sí bàbá ránṣẹ́ ọlọ́run ẹni ọlá àjàwó níyì àwọn táfínẹ́ wọ́n sanwó mi ò lọ́wọ́ lọ. àwọn ìgbà kan ni wọ́n bá wà jáde tó sọ̀rọ̀ ìyáde báyọ̀ sọ̀rọ̀ ìyáde báyọ̀ ìmọ̀ tí wọ́n ọdún láde báyọ̀. àbúrò sí ẹni ọdẹ báyọ̀. láti sọ̀rọ̀ ìrìnàjò ààrẹ aṣẹ́dá ilé wa tó yẹ kí ti ìṣọ̀lá aṣẹ́wó lẹ́yìn mi aṣẹ́wó saheed aṣẹ́wó. sórí ẹni ọlámìwájà ẹ̀rọ láyé lónìí tó ní àtẹ̀tẹ̀. mọ́mí ló ní jésù mi jésù mi ò ṣẹ́dá torí ẹni ọlá ìwọ lóòlóògbé dídán báyìí fún ìwọ lóòlóògbé. èèyàn níbi wọn gbé sọ̀rọ̀ rẹ láì dá aláàjì olúwadìgbò ni àwọn tí wọ́n ká o. ó ṣe aláàjì ní o aláàjì ọlọ́sùn mi gangan bíbí rẹ kò ṣe fowó ra o aláàjì ọlọ́sùn fi ń ta rẹ́kọ̀d. ọ̀rọ̀ aláàjì níbi wọn gbé sọ̀rọ̀ rẹ láìdá láìbí olúwadìgbò ni wọn. ọ̀làsíkò níbi wọn gbé sọ̀rọ̀ rẹ láìdájọ́. ọ̀làsíkò fífa rẹ̀ kọ́ ọlọ́láyé mú bá òjò nìrìn sínú bí kò tí ì sanwó ẹ̀. ọ̀làsíkò fífa rẹ̀ kọ́ sọ́nà gbóhùn lẹ́nu mi aláàjì. sáré wá wo ìtàn náà ògo jẹ́ ògo 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 olúwa ni ògo tí mo wí ìtàn débi pé ọlásìkò wá ìtọ̀nà tó tọ̀nà gan mọ́lẹ̀ tó kò séèyàn tó máa lówó mọ́ ọlásìkò ọlásìkò bí ìsàrẹ́ kan ó dá mọ̀ ó dá mọ̀ ọlásìkò bí ìsàrẹ́ kan tí bá bọ́dọ́bọ́bọ́bọ́ tí bá jù dán mi tọmọdé tàgbà lásán pé òun ẹni tó ṣeré yan ẹni gbọ̀ngàn lè rí ọlásìkò ẹni gbọ̀ngàn lè rí. ó yá ọdún làdé. ọdún làdé mi síbẹ̀síbẹ̀ ọlásìkò ọdún làdé mi ọlásìkò síbá bọ́dọ́bọ́bọ́ tí bá pin dán mi tọmọdé tàgbà lásán pé mo mẹ́ni tó ń pin dán yan. ìpele ẹ ṣe báyìí ẹ mọ ìsẹyìn. sista àbúrò. kí ló ṣẹlẹ̀. olórí burúkú ni ẹni. àbúrò.
red pound, gotta talk, the Lord defends me. I watched them all fall for calling against me. He and all my angels shot the devil up while you was trying to pull me down.